a kú dédé àsìkò yìí yóò dẹ̀ wá lára lágbára ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán ní láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́ kẹfà nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá padà dé yóò máa tẹ̀sọ́wọ́ wájú à ń bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti fọwọ́ sí ọjọ́ ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ tó wà ní ẹ̀ka ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà láti fi ọdún 5 kún iye tí wọ́n lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu iṣẹ́ ọba gbogbo síwájú kí wọ́n tó fẹ̀yìntì. Bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo àwọn òṣìṣẹ́ ọba yálà ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ ni wọ́n máa ń fẹ̀yìntì lẹ́ni 60 ọdún lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n ààrẹ Bọ́lá Tinubu ló ti fi ọdún 5 kún báyìí tó ti di ọdún 65 léléyìí tí àwọn òṣìṣẹ́ pàápàá jù àwọn tó ń bẹ ní ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà yóò máa lò síwájú kó tó di pé wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Àwọn ọ̀rọ̀ èyí tó wà nínú ọ̀rọ̀ kan rèé eléyìí tí akọ̀wé àgbà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti elétò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà Nigerian Medical Association NMA eléyìí tí ọ̀mọ̀wé Mani Bature tó gbé jáde fún àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tí ọ̀jọ̀gbọ́n Mohammed Pate eléyìí ti ṣe alákòóso kékeré tó wà ní ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò àti àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ nínú ẹgbẹ́ àwọn elétò ìlera. Níbi tí ìpàdé náà ti wáyé ló jẹ́ iṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu fún wọn níbẹ̀. Ààrẹ ẹgbẹ́ òun náà ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Ó ní pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Tinubu gbé yìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó máa yí padà sí dáadáa lórílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún bó ṣe jíṣẹ́ ààrẹ Tinubu. Níbi ìpàdé ọ̀hún ńlá ti rí àwọn tí wọ́n jẹ́ nígunnígun èyí tí wọ́n di ẹ̀ka ètò ìlera mú, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ojú, àwọn dókítà èyí tó ń ṣiṣẹ́ àyẹ̀wò ara àti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àyẹ̀wò ọpọlọ tó fi mọ́ àwọn ìyá ìgbẹ̀bí àti àwọn elétò ìlera gbogbo ni wọ́n ń bẹ níbi ìpàdé ọ̀hún láti gbé ọ̀rọ̀ náà yíriwò síwájú kó tó di pé wọ́n dá ìsí padà sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe Bọ́lá Tinubu èyí tó ránṣẹ́ ọ̀hún sí wọn. Lórí gbogbo rògbòdìyàn èyí tó ń súyọ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó pàápàá jù lórí ọ̀rọ̀ agbẹnusọ wọn Mudashiru Obasa èyí tí wọ́n yọ kúrò ní ipò látàrí àwọn ẹ̀sùn àìṣedédé kíkówóná àti ṣíṣe àṣìlò agbára èyí tí wọ́n kà sí lọ́rùn síwájú kí wọ́n tó mú igbákejì rẹ̀ arábìnrin Mojísọ́lá gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Àwọn ìgbìmọ̀ kan èyí tó ń rí sí ọ̀rọ̀ àwọn gómìnà àti ìjọba ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC, àwọn ẹgbẹ́ náà tí wọ́n pè ní GAC, àwọn ni wọ́n sa gbogbo ipá àti ìgbìyànjú wọn láti lè fún ààrẹ Bọ́lá Tinubu ní èsì àbábọ̀ iṣẹ́ tí wọ́n gbé fún wọn nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ṣùgbọ́n tí gbogbo rẹ̀ tó já sí pàbó látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ èyí tó ń bẹ níwájú ààrẹ Bọ́lá Tinubu. Àwọn ìgbìmọ̀ ọ̀hún wọn ní oore ọ̀fẹ́ àtàǹfààní láti fi ojú ṣe gánníyá fíjì pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu, èyí tó túmọ̀ wípé gbogbo àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé dìde láti lọ rèé fún ààrẹ Tinubu ní èsì àbábọ̀ iṣẹ́ ọ̀hún àti bí ọ̀rọ̀ gbédé dúró ni wọn kò fojú rí ààrẹ Tinubu látàrí ìpalẹ̀mọ́ ààrẹ Tinubu láti lọ sí orílẹ̀-èdè Faransé fún ìpàdé kan eléyìí tí wọ́n gbáradì èyí tí ààrẹ yóò tẹ ọkọ̀ bàálù létí lọ sí orílẹ̀-èdè France láìpẹ́ yìí. Àwọn ìgbìmọ̀ náà èyí tí wọ́n sùn tí wọ́n jí tí wọ́n padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó láti sọ fún wọn wípé pẹ̀lú bí ọ̀rọ̀ ti rí yìí àfàìmọ̀ ni arábìnrin Mojísọ́lá ní òní máa tukọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó síwájú kó tó di wípé wọ́n padà fi ọ̀rọ̀ ọ̀hún lé ààrẹ lọ́wọ́ wọ́n ní títí dìgbà tí ààrẹ yóò fi dé
kí Mojísọ́lá ti ṣe agbẹnusọ wọn báyìí kó máa tún kọ ìpínlẹ̀ Èkó nínú ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún kó máa tún síwájú sí i. ọ̀rọ̀ ohun màá ń ló ti gbàgbòmí yíwọ́ látàrí gbogbo wàhálà kan èyí tó súyọ látàrí fọ́nrán èyí tó jáde ibi tí ọba orí adé kan ní ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ àbùkù kan bàbá kan tí ṣe ẹni ọdún 73 ọdún eyín bàbá olóyè Àrẹọlá Abrahams ọba orílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ọba Abdulsemi Ògúnjọbí ohun màá ló ti wà ní àhámọ́ ìjọba báyìí níbi tí wọ́n ti fi kábíyèsí ọ̀hún pamọ́ sí o èyí tó ń bẹ nínú ìlú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí aṣojú kọ̀rọ̀ iléeṣẹ́ wa èyí tó ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ti bẹ̀rẹ̀ sí ní fọ́ntálé tó ti ń fọ́nká oko báyìí ọba Sẹ̀míù Ògúnjọbí òun ló wà nínú ọgbà àhámọ́ lẹ́yìn tí wọ́n gbé kúrò nínú ilé ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí láti lọ rèé sanwó ìtanràn ṣùgbọ́n gbogbo gbèdéke eléyìí tí adájọ́ ọ̀hún là síwájú kábíyèsí náà ọba Sẹ̀míù Ògúnjọbí o ní kábíyèsí ọ̀hún ní kò tí ì mú kankan ṣe ń bẹ̀ léyìí tí wọ́n ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àtúnṣe ètò ń bẹ ní Ìlaró ní ìpínlẹ̀ Ògùn ọba ọ̀hún èyí tó dúnkokò mọ́ bàbá àgbàlagbà Abrahams wípé òun yóò rán bàbá ọ̀hún lẹ́wọ̀n ọba ọ̀hún ló ti wà nínú ẹ̀wọ̀n síwájú bàbá náà títí ń jẹ wà nínú ẹgbà ẹ̀wọ̀n báyìí bẹ́ẹ̀ náà ni ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà òun náà ti dá sí ọ̀rọ̀ náà pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ẹjọ́ kan èyí tó ní gẹ́rẹ́ tí ọba òun bá ṣe ń kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ibi ó wà bẹ́ẹ̀ náà ni ó tún máa bọ̀ nílẹ̀jọ́ láti wá jẹ́ àwọn ẹjọ́ kan èyí tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn èyí tí wọ́n ti kà sí ọba Sẹ̀míù Ògúnjọbí lọ́rùn tí wọ́n sì ti fi okùn ẹjọ́ náà wé lẹ́sẹ̀ báyìí èyí tó sọ ọ́ di mímọ̀ lásìkò eléyìí tí Fẹ́mi Fálànà gbàlejò bàbá olóyè Abrahams nínú ọ́fíìsì rẹ̀ ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni ó jáde o àti àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kan kábíyèsí náà ipò tí ń wu ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ọ̀daràn lábẹ́ ewé ṣùgbọ́n tí àṣírí rẹ̀ ò tú ṣé Yorùbá ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí tó lóhùn gbogbo ṣìkàṣìkà tó tẹsẹ̀ mọ́rìn bọ́ba yé ò rí tọ̀run wò ó ẹni tó sì ṣìkà tó fi odóde mọ́lẹ̀ ní ọjọ́ kan lọ́lọ́run yóò tú àṣírí rẹ̀ àṣírí ọba Sẹ̀míù Ògúnjọbí òun ló padà tú síta lélẹ́yìí tí ọba àwọn ti ń fi ẹ̀wọ̀n ṣeré láti bí ọjọ́ méjì báyìí bàbá tó dúnkokò mọ́ bàbá àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún láti lè gba ẹ̀tọ́ rẹ̀ bákan náà kí ààbò tó péye kó lè wà lórí bàbá àwọn àti àwọn ọmọ tó fi mọ́ gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú ọ̀rọ̀ náà lákòótán wọ́n ní kábíyèsí ọ̀hún òun ló ti fi orí adé rẹ̀ tó ti sùn ìta nínú ọgbà túnṣe èyí tó ń bẹ nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn. ó kéré tán èèyàn méjì lójọ́ náà bá nípè níbi ìkọlù àwọn oníjàǹdùkú kan èyí tó wáyé ní àdúgbò kan èyí tí wọ́n ń pè ní Ìjẹ̀gùn Ẹ̀gbá ní Amúwọ̀ Ọ̀dọ̀fin ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí aṣojú kọ̀rọ̀ iléeṣẹ́ wa èyí tó ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà sọ di mímọ̀ wípé ìkọlù ọ̀hún ti bẹ̀rẹ̀ láti alẹ́ ọjọ́ Ajé títí wọ òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí èyí tó sì jẹ́ wípé àwọn jàǹdùkú ọ̀hún èyí tí wọ́n rí wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ olè èyí tó wọ àdúgbò náà lọ́wọ́ alẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí pẹ̀lú àdá àti ìbọn tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà lóró ni wọ́n fi ń lé àwọn ènìyàn kúrò nínú ilé wọn èèyàn méjì òun ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Amúwọ̀ Ọ̀dọ̀fin ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ní àwọn méjèèjì ọ̀hún tí wọ́n ṣekú pa ló jẹ́ wípé ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó irúfẹ́ àyè tí àwọn ènìyàn tó jẹ́ mọ̀lẹ́bí wọn tí wọ́n wà báyìí àwọn ènìyàn náà ńbẹ̀ ńlá ti rí Gbénga Àrẹagbó eléyìí ti ṣe ẹni 40 ọdún bákan náà Ọládàpọ̀ Olúkọ̀yà èyí tí wọ́n pa òun náà tí wọ́n sì ní òkú Ọládàpọ̀ yìí ní àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n gbé òkú rẹ̀ lọ tí ẹnikẹ́ni ò tí ì mọ ibi wọ́n gbé sí àbí títí di wákàtí eléyìí tí ìròyìn tó fi ń kóra jọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ti gbé ìgbésẹ̀ láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní agbègbè yìí ní ìpínlẹ̀ Èkó. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited
níléeṣẹ́ wa bì láti màmọ̀dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Bovy Owoman ló ti sọ̀rọ̀ bóde wípé pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ lọ́wọ́ báyìí, olóníkálukú láti máa gbáradì láti wá ọ̀nà àbáyọ sí bí wọ́n ṣe máa gbé ìgbé ayé ìrọ̀rùn, pàápàá jù láti pèsè ayé tó dáa fún àwọn ọmọ èyí tí à ń bí lásìkò yìí, látàrí bí àwọn ìjọba àti àwọn olóṣèlú tó fi mọ́ àwọn tí wọ́n yàn sí ipò bí wọ́n ṣe kọ̀ jálẹ̀ láti mú ìgbà rọrùn, láti mú ìgbà dẹrùn fún mùtúmùwà tí ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bovy tó sọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí ètò kan eléyìí tí wọ́n béèrè ìgbé ayé àti ọ̀nà láti pèsè ọjọ́ ọ̀la tó dáa fún àwọn ọmọ, pàápàá jù àwọn ọmọ tá à ń bí lásìkò yìí. Ní Bovy ti tẹnu bọ̀rọ̀, Bovy ní àwọn ọmọ òun gbogbo wọn pátá kò sí kankan nínú wọn lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí ń kàwé lọ́wọ́. Ó ní òkè òkun ni gbogbo wọn ti ń kàwé. Ó ní àkọ́bí òun ti ṣe ọkùnrin àtọdún 2021 ń ló ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ máa rè kàwé lókè òkun tó sì ń gbé nínú ọgbà ilé ìwé náà. Ó ní àwọn tó kù rẹ̀ pátá lòun ti wá gbogbo ọ̀nà láti lè mú owó onírú, owó oníyọ̀ tó fi mọ́ owó aláta, òun pa gbogbo rẹ̀ pọ̀. Ó ní orílẹ̀-èdè United Kingdom ni gbogbo wọn wà tí wọ́n ti ń kàwé wọn lọ́wọ́ báyìí. Bovy ní bá a bá wò dáadáa, a rí pé ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti dẹnu kànlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé bí wọ́n bá ṣe tán nílé ìwé ni wọn ò lè fìdí ìgò kọ́ hó, bẹ́ẹ̀ sì ni èyìnbó yóò máa jábọ́ lẹ́nu wọn bí ọ̀pẹ́ rẹ̀ bí kóló eléyìí tí ń pọ̀ owó kọ́yìn sí ni. Ó ní àtikọ́sílẹ̀ ìṣòro àti ìnira ni ó jẹ́, èyí tó túmọ̀ sí pé àwọn ìjọba wọn pèsè àwọn ohun tí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n lè fi kàwé, bẹ́ẹ̀ sì ni àwọn olùkọ́ tí ń kọ́ wọn náà kò sí nǹkan ìwúrí fún wọn tó lè mú wọn láti ṣe dáadáa kọ́ àwọn ọmọ òun ní ẹ̀kọ́ tó yè koro. Bovy ní apá kejì tẹ́ ti mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti lò ó tán yányàn, àlòkù korofo rẹ̀ ńlókù tá à ń lò lọ́wọ́ yìí. Iná lẹ́ẹ̀tì rí àwọn dókítà oníṣègùn òyìnbó èyí tó jẹ́ pé ẹgbẹgbẹ̀rún ní jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dọọdún, ṣùgbọ́n àwọn péréte ní ń darí padà wọ orílẹ̀-èdè yìí tí wọ́n sọ pé àwọn ti kàwé tán lókè òkun, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Nàìjíríà. Ó ní bí ẹni fi ọ̀tẹ̀ sílẹ̀ ń wò làpálàpá ń lọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí Bovy bó ti sọ, ó wá rọ àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti tètè wá nǹkan ṣe sí bí ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ààbò àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ó ṣe fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ní orílẹ̀-èdè yìí. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tó rè mí, mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́, ayọ̀ ìdùnnú yóò máa jẹ́ fún wa o. Àmín. Fúnmi Adénúgà lẹni tó múrò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.